tó wà lọ́jà yẹn pátá. Àkúdà ìyá lóbìnrin. ayé tí lápá ọmọ lọ fẹ́ yà ni ayé wọn fẹ́ fi àdúrà ṣe wálé ṣe o tún múra sáàdúrà yẹn ló ń gbà kíkọ kí ló dé. kò sí nǹkan méjì tó máa ń ṣe ju wípé ó fi ara ni wá lọ. ṣé rí ojú èmi tẹ́ ń wo yìí mo ti fi rí nǹkan tí ẹnu mi ò lè sọ mo ti fi rí mẹ́wàá. Kí ló dé tẹ́ fi like sìgá? I'm going to count 50 advantages of cigarettes. Olo, try it. No. Èmi ni. Ìfọ̀ra ni ó tún ti bẹ̀rẹ̀ chọ́chọ́chọ́chọ́ tó máa ń ṣe láti kékeré. Òun ló bá délé ọkọ yìí o. Mọ́mí kò ń ṣẹ́jú mi, ẹ̀bùn ní. Ojú ẹ̀ tó bá fi wá ìwàkuwà definitely wá fi rírì kúrì náà. Kíní kan tí mo fẹ́ bi yín léèrè yìí. Báwo lẹ̀yin méjèèjì tẹ́ ẹ ṣe sí ẹ̀yin òkú méjèèjì tẹ́ ẹ jọ ń ṣe lọ́kọ láya?